Bàbá mi kì í KOFOWOROLA ANIKE Fáṣínà ọlọ́jọ́ bí mo rí bàrẹ̀ gangan ní lájọ́ bí rẹ̀ orí àṣẹ ìsàmọ́dún ọ̀dọ́ṣọ́ ọdún ìdùnnú ọdún rẹ̀ ló máa ṣe ọ̀nà sọ́dún bànújẹ́ lọ́la wọn bá ayé òní jalè wọn ó pé wọ́n ní ìgbà rẹ̀ tí wọ́n wá lọ wọn níjó ramáyé KOFOWOROLA ANIKE o Àyàyìnlá Abíóyè Fáṣínà Èkó ní ìṣẹ̀lẹ̀ àwọn ọkọ rẹ̀ ọmọ akéte ìlú òkun ni afẹ́fẹ́ tí ń fẹ́ ń bẹ ní bèbè òkun fàájì tí ń ṣọ́ ń bẹ ní bèbè ọ̀sà Èkó ọmọ òòṣà ni ó ṣe má ṣe kútere òòṣà ó gbòbí kútere ó gbòrí ibẹ̀ ní ìṣẹ̀lẹ̀ àwọn ọkọ rẹ̀ KOFOWOROLA lọ́lọ́jọ́ bí orí ìwọ ni màmá ó já sọ́pẹ́ olúwa ṣàbí màmá olúwa ṣe mí lórí Àyìnlá dé mọ̀ pé ó máa gbóhùn ẹnu mi màmá kírun mi ṣọ̀lá ní jẹ́ màmá tiwa tọ́pẹ́ olúwa rí kọ́ndé o orí òní jó mọ̀ sàrí àwọn ọmọ rẹ̀ olóríire ọmọ ni wọ́n ṣe KOFOWOROLA ANIKE o ọmọ àdèsí ẹ̀rẹ́ wò yóò ìlọ́dì ilé àwọn bàbá rẹ̀ ọmọ olóde òṣàwọ̀ ilé mọ́yọ̀ ní gbàjà ọmọ pé òde òṣọgbẹ̀rì lọ́la ọmọ lọ́gọ́fà obìnrin aládé gbogbo ọ̀gànyìn gbogbo wọn ni wọ́n ń gbárù kẹrùkẹrùkẹrùkẹrùkẹ Àníkè máa gbóhùn ẹnu mi ilé àwọn bàbá rẹ ni mi bíbẹ̀ ṣá ni mò ń pè tantantan ọ̀gànyìn o ọ̀gànyìn áwọ̀ mi ọmọ ọ̀rọ̀ tó di ìran ni ìgbà ńláńlá owó ńláńlá ni kó wá fi bọ̀wọ̀ fún mi ọ̀gànyìn ìyàwó bò ní Àníkè mọ̀ pé ìyàwó bá kan ọmọ ọlọ́fà mọ́jọ ọlálọ́mí ọmọ abíṣújó kọ ìjà kátàkìtì lóró tó fà àdèsí tún ní ọ̀hún aládèsí ẹlẹ́wọ̀ yóò àdèsí ẹlẹ́wọ̀ yóò ẹlẹ́wọ̀ yóò àdèsí ẹlẹ́wọ̀ yóò gbogbo òdúró túwọ́ pupa àdèsí oní ẹ̀pọ̀ lálọ́ ọmọdé sí lò ẹni àdèsí bá sùn tí ó lóyún ọmọ ló tán lára olúwa rẹ̀ ọmọ pé aládèsí ṣàníyàn kì í nílé bàbá káwọn ní ti màmá Àníkè dé owó ìdílé ìyá rẹ̀ ọmọ balẹ̀ ògidì oníkànga jípọn ọmọ gbájà yóò gidi olúlo oníkànga jípọn òtómi òṣòro wẹjà ẹni Àjàyí gbàgbàgbà tí ó lè gbà tán ìgúnnugún ní gbàrú ẹni bẹ Àjàyí gbàmígbàmí ooo ọmọ pé gbàmígbàmí òyàgbà ẹranko lè ní ìfọwọ́ òye ọmọdé Àjàyí gbàmígbàmí ẹni Àjàyí bàgbà tirẹ̀ ló ṣoríire Àjàyí tèmi ni ó gbà ooo ọmọ fèrèsépò ní báyà rẹ̀ sánú wọlé òbúpo ní yámọ̀dé lára ìrẹsà àjèjì ojú tí lálọ́ ọmọ pé alẹ́kọ̀ọ́ máma ìyànnà epo ojú ló pọ́n dúdú tèrè po fún pupa nínú lẹ́yẹyẹ rẹ̀ Àníkè dé o Ìkòyí ẹ̀ṣọ́ ní ìṣẹ̀lẹ̀ àwọn ọkọ rẹ̀ ṣé bàbá ń bẹ̀rẹ̀ àlàáfíà ara yín lárèé mo pé ó máa dá ní gọ̀jọ̀gọ̀jọ̀ Àyìnlá o ọmọ aláràn òyìyí ọmọ ayé bélégbélé ọmọ tẹ́rú bá kú wàláhì ara mi sí ni ọmọ Oníkòyí ẹ̀ṣọ́ máa gbọ́yùn ọmọ Oníkòyí ò gbọ́dọ̀ gbọ́fà kò gbọ́dọ̀ gbọ́fà lẹ́yìn gbangba iwájú ni bàbá yín gbé gbọ́ta Ìkòyí àrògbà bá orogún ogun tó lọ Ìkòyí ọmọ mẹ́rù fìsàn KOFOWOROLA ANIKE ó ti sọdún eléyìí ká tún jọ péjú ṣe tẹ̀mí sí nínú ọ̀la pẹ̀lú dẹ̀ra ni pẹ̀lá èkó tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ ẹni bá ní òkú olúwa rẹ̀ ní ògbé ìkúrú jẹ lọ́wọ́ ìbora ìwà àtọkọ rẹ̀ Àyìnlá bàbá mi ò ní ṣọ́kú bàbá mi ò ní sìnkú ọmọ ọba ló sọyún pọ̀ èso wà ní àyín títí láéláé àfẹ́pà láì máa fẹ́ ná KOFOWOROLA ANIKE Fáṣínà o ayé ò ní fẹ́ ọ̀pá
kò sí bó ṣe lè pánlé ayé tó ní tánná ò sàrí àwọn ọmọ rẹ ijó àjùmọ̀jò kan ní díjó wọ nìkan lójú àgbo àṣeyìnsàmọ́dún ọdún ayọ̀ ọdún ìdùnnú ọdún rẹ ló máa ṣe ò Àlàníkẹ́.